إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba ẹlẹ́dàá wa, Ọlọ́run ọba alágbára lórí ohun gbogbo, ọba aláàánú jùlọ, ọba tó ṣe wípé òun náà ni ìkápá gbogbo ohun tí ń ṣẹ̀mí àti ohun tí kò ṣẹ̀mí, òun náà ni ìkápá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọba alágbára lórí nǹkan tó ṣe wípé ọmọ ẹ̀dá ènìyàn lè rí àbí tí ọmọ èdè ènìyàn ò lè rí. Ọba tó ṣe wípé òun náà ni ó ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wá tó pa wá mọ́ di dédé àsìkò yìí ní àná nígbàtí agbéra pa afẹ́ lọ fẹ̀gbẹ́lélẹ̀ ńlé wa fẹ́ lọ sùn. Ọba tí ó dá wa padà sí ayé tó sọ wá di ààyè lẹ́yìn ìgbà tí ó ti mú wa lọ nínú mú lọ títí oorun. Ọba náà ni a dá ọpẹ́ fún. Abẹ́ Ọlọ́run bá dáwà jálá ìdápadà tí ó wá dá ẹ̀mí padà sí wa lára tó ṣe nírọ̀rùn fún wa láti sùn láyọ̀ kájí láyọ̀. Kọ́lọ́run bá kó dákun nínú àánú rẹ̀. Ìṣẹ̀mí wa kó jẹ́ ká lò ó lórí nǹkan tí ó torí rẹ̀ dá wa, kó sì jẹ́ kí a tán lórí rẹ̀. Gbogbo nǹkan tí máa ń mú ẹ̀dá rí ìbínú Ọlọ́run Allah, Kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kí ó má ṣàìgbé wa jìnnà sí. Arúsìn Ọlọ́run ọba lára àwọn nǹkan tó ṣe wípé wọ́n máa ń mú ẹ̀dá rí ìbínú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, èyí tó ṣe wípé a máa ń ṣàlàyé fúnra wa ní àyájọ́ ìní, èyí tó ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa, ó ń garanti wa pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti kó sínú rẹ̀, irú ẹni báyìí yóò máa bẹ nínú àwọn tó ṣe wípé wọ́n padà rí ìkẹ́hùn Ọlọ́run ọba, àánú Ọlọ́run ọba, kódà kó jẹ́ wípé wọ́n kó sínú àwọn ẹ̀ṣẹ̀ kan àbí kejì. Kí ni nǹkan táwa ń sọ pé kì í mú ní rí ọ̀nà Ọlọ́run ọba yìí tẹ́dà fi máa ṣe gbére nínú ìbínú Ọlọ́run ọba? Òun náà ni àṣírìkù billah, ìmáa ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Gbogbo ẹnikẹ́ni tó bá ti fi lè ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba Allah tó sì kú sórí rẹ̀, irú ẹni báyìí ti di ẹni ìjìnà sí ìkẹ́ Ọlọ́run ọba Allah, ó ti di ẹni ìjìnà sí àánú Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba Allah kó má ṣe títí wa bẹ́ẹ̀, kó má ṣe wá lọ́kàn náà ẹni tí ó gbé jìnà sí ìkẹ́ rẹ̀. Ìlú fati Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ń sọ fún wa nínú hadith èyí tí sàhábí àgbà ni Anas radiyallahu anhu tí ó gbà wá. Ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul, sàábé yìí ni mo gbọ́ tí ànábì sallallahu alaihi wasallam sọ pé
qala ta'ala ọlọ́run bá azza wa jalla ń sọ Ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá tó tóbi, ọba tó dá èmi, tó dá èyí, tó dá gbogbo nǹkan, tó dá nǹkan tọpọlọ ẹ̀dá lè gbé, tó dá èyí tọpọlọ ò lè gbé, tó dá nǹkan tí ojú ẹ̀dá lè rí àti tójú ẹ̀dá ò lè rí. Ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá ẹlẹ́dàá wá ní ya ibn Adam, mo pe ẹ̀yin ọmọ Ànábì Adam, law ataitani bi qurabil ardi khataya thumma lakitani la tushriku bi shay'an. Ó ní Ọlọ́run subhanahu wa ta'ala ń pe àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ìrẹ́ ọmọ Ànábì Adam, tó bá pàdé mi Ọlọ́run azza wa jalla lọ́jọ́ tó ṣe pé gbogbo nǹkan ilé ayé yìí ò ní máa jẹ́ nǹkan máa tí gbogbo rẹ̀ ó padà di títán, ìyẹn ni ọjọ́ ń gbé ní al-qiyamah. Tí ọmọ Ànábì Adam bá wá pàdé mi Ọlọ́run Allah subhanahu wa ta'ala la tushriku bi, tó wá ṣe pé yàní ìwọ ọmọ Ànábì Adam ó dẹ́ṣẹ̀ tó ṣe ń pè ẹ̀ṣẹ̀ náà kún gbogbo orí ilẹ̀ ayé yìí, èèyàn ò lè rí bí gbẹ́sẹ̀ sí mọ́ lórí ilẹ̀ ayé níbi tẹ́ṣẹ̀ náà pọ̀ dé, ìyẹn ni pé ó kárí gbogbo ilẹ̀ ayé. la tushriku bi shay'an, nínú ẹ̀ṣẹ̀ tó wá dá bó ṣe pọ̀ tó yìí, ó wá ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run bá bí tí wọ́n ma. Ọlọ́run bá Allah ní la ataituka bi qurabiha maghfira. Ọlọ́run bá Allah ní èmi náà ó pàdé rẹ̀ bó ṣe fẹ̀ tó, bẹ́ṣẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó lórílẹ̀ ayé yẹn, bẹ́ẹ̀ lèmi Ọlọ́run bá náà ó ṣe pàdé rẹ̀ pẹ̀lú kíni o, pẹ̀lú àforíjì mi, pẹ̀lú àánú mi. Tá bá wo hadithi ń tọ́ka sí fún wa wípé nǹkan kan ṣoṣo tó le jù nínú àwọn nǹkan tó ṣe ń gbé kíni o Ọlọ́run subhanahu wa ta'ala èèyàn ò ní fi rí ìkẹ́ àti àánú rẹ̀, òun náà ni ọ̀rọ̀ ẹbọ ṣíṣe. Ló fi jẹ́ pé ìmọ̀ gbọ́wà sí nípa tawhid, ìmọ̀ gbọ́wà sí nípa ìmọ̀ Ọlọ́run lọ́kan ṣoṣo, mùsùlùmí gidi ò gbọ́dọ̀ jẹ́ kó sùn. Mùsùlùmí gidi ò gbọ́dọ̀ gbọ́ pé ẹ wo àti ìmọ̀ Ọlọ́run lọ́kan ṣoṣo, torí pé kọ́lọ́run bá Allah kó dákun kó ṣàánú wa, kó má fi àdánwò gbá wa mú. Wọ́n ní ẹni ìjà ò bá ní pera rẹ̀ lọ́kùnrin. Ọ̀rọ̀ tá ń gbọ́ yẹn, àsìkò tí ó padà wúlò fún wa ní mọ́, ó lè jẹ́ àjálù kan lọ́lọ́run bá Allah kó gbédé láti fi test wa. Torí a mọ̀ pé tá a bá ti ń ṣe assignment, àní téèyàn bá ti ń gbaṣẹ́ ní class àbí nílé kí ó tọ́ ti ń kọ́yàn nǹkan. Láwọn nǹkan tí wọ́n ń kọ́yàn yẹn ọjọ́ kan ń bẹ téèyàn ó ṣe exam láti fi promote. Bẹ́ẹ̀ náà ni àwọn wáàsí tá a bá ń gbọ́, pàápàá jùlọ wáàsí ìmọ̀ Ọlọ́run bá Allah lọ́kan ṣoṣo, wáàsí tawhid, Ọlọ́run bá Allah ó padà fẹ́ test wa lọ́jọ́ kan. So gbogbo àwọn ọ̀rọ̀ tá a wá ń gbọ́ ìyá ẹ̀ tí lè mọ pàtàkì rẹ̀ ó dọjọ́ tí irú nǹkan yẹn bá ṣẹlẹ̀ ọgbà subhanallah, nígbà tẹ́ni tá a bá rọ kan bá ń wá pétọ́ aláàjì ẹ má dákẹ́ o, ẹni bá dákẹ́ rárá rẹ̀ ó bá dákẹ́ pé bọ̀dá alágbájá tá a tiẹ̀ tún wò pé àwọn tún gbẹ́sì yé jà wá lọ, àfa alágbájá tá a tiẹ̀ tún wò pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn ní ká lọ sábà. béèyàn ò bá ti gbàgbọ́ yé ń tà ń pè ní tàwhídì yìí, ìmá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá yìí ó ṣeé ṣe kéèyàn kó sí o, kọ́lọ́run bá aláàkó má ṣe wá lẹ́nu tí ó ṣẹbọ pàdé Ọlọ́run bá rẹ̀. ló fi jẹ́ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala fi sọ fún wa pé inna Allaha la yaghfiru an yushraka bihi. Ọlọ́run bá wá lóhùn ò ní foríjì ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú òun Ọlọ́run bá tó kú sórí rẹ̀. wa yaghfiru ma duna dhalika liman yasha. ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run bá azza wa jalla tó ṣe ń pé ó ṣe ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sí yẹn, gbóhùn Ọlọ́run bá aláàbá fẹ́ wọ́n foríjì. ìtumọ̀ àdíìsì tá a kà fún wa pé ànábì sàṣá ní Ọlọ́run bá ní tẹ́ṣẹ̀ èèyàn bá pọ̀ lórí gbogbo ilé ayé yìí táàrí bí gbẹ́sẹ̀ sí mọ́ bí ẹ̀ṣẹ̀ rẹ̀ kò wá ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run bá lóhun ṣàmójúkúrò fún níwọ̀n bá àgbà tó bá ti dúró lórí Islam tó dẹ̀ jẹ́ mùsùlùmí òdodo. kọ́lọ̀ bẹ̀lẹ́dà wa kó dà kó ṣàánú fún wa. ọ̀rọ̀ ẹbọ ṣíṣe jàmáà, fóònù wa tá à ń mú dání tá a bá ní lẹ́kṣọ̀ mi ń bẹ̀ mọ́, tó bá yẹ pé lẹ́kṣọ̀ pé tọ́ ìmá gbọ́rọ̀ pé kí lẹ bọ kí ni ń sọ nídò lórí ibi wájú Ọlọ́run bá, kí ni ń sọ nídò lórí ire ní lókún bẹ̀, wàláhì olóore fún wa, wàláhì olóore fún wa. kọ́lọ́n bá wa kó má ṣe ìgbé wa jìnnà sí ẹbọ ṣíṣe. Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa pé gbogbo àwọn ẹni tí ń ṣẹbọ, gbogbo ẹnikẹ́ni tó bá mú nǹkan míì mọ́ wọn Ọlọ́run bá Allah tó fi jáde láyé mí báyìí, irú wọn ẹni àbámọ̀ ni wọ́n jẹ́ o. ló fà tọ́lọ́run bá subhanahu wa ta'ala fi ń sọ fún wa ní al-Qur'an. Ọlọ́run bá lẹ́dàá wá ní wa idha ra'a alladhina ashraku shuraka'ahum, tó bá ti di jọ́ ń gbé ní al-qiyama tí gbogbo àwọn ẹni tí wọ́n sin nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run Allah, àwọn ẹni tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Allah, a sì máa ń sọ fún wa ọ̀rọ̀ ẹbọ kì kò mọ níbi pé bóyá èèyàn kó nǹkan kan sínú àwo kan ó wá gbé lọ sí kòríta rárá. ọ̀rọ̀ ẹbọ jù bẹ́ẹ̀ lọ.
ẹlòmíì tara àwọn àṣà àwọn bàbá wa lábẹ́ tẹ̀lé afẹ́ gbàṣà bàbá wa lárugẹ afẹ́ kí ṣẹ̀ṣe ilẹ̀ wa parun afẹ́ kí kọ́jọ́ wa parun ẹlòmíì tara rẹ̀ di ẹlẹ́bọ tá à ń sọ yìí níbi tọ́rọ̀ ẹ̀bọ pamọ́dé ọlọ́run bá aláwọ̀ ní ká má tẹ̀lé àṣà wa kò ní ká má tẹ̀lé àṣà àwọn bàbá wa ọlọ́run bá aláwọ̀ ló dá wa ní Yorùbá òun ló dá wọn kan Yíbò òun ló dá wọn kan láwùsá òun ló dá wọn kan ní gbogbo èdè ó ti yé bọ́tí gbogbo àṣà tó bá ti fẹ́ forí gbá ẹ̀sìn àá máa ń yẹ̀ fún ni ara àṣà kan làwa náà la ṣe láàárọ̀ yìí ìmúra tá a mú yìí àṣà ilẹ̀ wa ni kò sẹ́ni tí ó rí yàn báyìí tí ò ní sọ pé ọmọ Yorùbá lélẹ̀ irú àwọn àṣà bá ìsìláàmù takò káwọ kẹ̀mbẹ̀ káwọ abetí ajá kámúra káwọ agbádá káwọ aṣọ òfì kóbìnrin wọ bùbá àtìró àwọn ìmúra Islam àyàní ìmúra Yorùbá tẹ́sìn ò takò ni bọ̀bọ̀ bá ti di pé tọ̀ à ń kọ́ṣe àwọn bàbá wa ń bí kó ṣáálé wọ gbọ́dọ̀ parun ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parun ìṣẹ̀ṣe làgbà àṣìṣe tí wọ́n ń pè níṣẹ̀ṣe bó bá ti di pé lè lolúwẹ̀ ń bízì tì onítọ̀hún ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba bó bá sì kú kò ní rí ọ̀nù Ọlọ́run Ọba èmi kan mo sọ bẹ́ẹ̀ Ọlọ́run Ọba aláṣẹ sọ náà yà pé wa idha ra'a alladhina ashraku shuraka'ahum tó bá díjọ́ gbẹ̀nà kíámà tí gbogbo àwọn tí wọ́n ń sìn nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run Ọba Allah tí wọ́n bá rí àwọn ẹbọ àwọn òòṣà tí wọ́n ń sìn bóníṣàngó bá dẹni tí ó rí Ṣàngó torí pé èèyàn ni wọ́n àwọn náà ó jẹ́ sí wọ́n kábàámọ̀ lálùkẹ́ ọmọ nígbà tí wọ́n bá wá rí tó ní Ṣàngó bá rí Ṣàngó lálùkẹ́ ọmọ tó lógun rógun tọ́lọ́yà rọ́yà tọ́lọ́bàtálá rí tiẹ̀ tẹ́ni tí ń pe nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run bá Ọlọ́run ń bímọ tóun náà rí tiẹ̀ lálùkẹ́ ọmọ qalu rabbana gbogbo wọn máa sọ pé Ọlọ́run bá wa Ọlọ́run bá wa ẹ wá gbà lé ní kọ́lọ́run bá lọ́lọ́run bá yín ìwọ tó ń sọ pé tọ oníṣàngó ní ìwọ Ọbàtálá lọ́lọ́run tiẹ̀ Ọ̀ṣun lọ́lọ́run tiẹ̀ ó wá gbà lé ní kọ́lọ́run bá lọ́lọ́run bá rẹ̀ qalu rabbana wọ́n máa sọ pé ìrẹ́ Ọlọ́run bá wá o haula'i shuraka'una alladhina kunna nad'u min dunik àwọn rẹ̀ o àwọn eléyìí làwọn òòṣà abú òòṣà òfò táwọn ń sìn lé ayé dípò káwọn sìn Ọlọ́run Ọba yóò wá di pé wọ́n ń gbé wọn ṣépè pé àwọn eléyìí là ń sìn lẹ́yìn Ọlọ́run Ọba nílé ayé Ọlọ́run Ọba Allah wá sọ fa'alqa ilayhimul qawl Ọlọ́run Ọba Allah wá ní kí wọ́n fún àwọn òòṣà yẹn náà lọ́rọ̀ sọ igi tó gbé kalẹ̀ nílé ayé tí ò lè sọ̀rọ̀ tó ń pè lọ́lọ́run Ọlọ́run Ọba ó ní kí wọ́n fún lọ́rọ̀ sọ lálùkì àwọmà òkúta tó kó kalẹ̀ tó ń pè lọ́lọ́run tí ò lè ṣe nǹkan Ọlọ́run Ọba Allah ní kí wọ́n fún lọ́rọ̀ sọ lálùkì àwọmà irin tó kó sẹ́ńkùlé rẹ tó ń pè lógun tó ń tapo sí tó lóhun lọ́lọ́run rẹ Ọlọ́run Ọba Allah ní kí wọ́n fún lọ́rọ̀ sọ tó bá di jọ́ ń pè ní lálùkì àwọmà àwọn náà ó sọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ torí pé Ọlọ́run Ọba Allah ló ní kápọ̀ ohun gbogbo àwa náà ń bẹ nínú wa ẹni tọ́lọ́run Ọba Allah bá ṣe jẹ́ èèyàn yìí ọ̀rọ̀ sísọ kì í ṣe kápá wa gbogbo tá à ń ṣe kò ń ṣe kápá wa ni bọ́lọ́run Ọba Allah bá ní a máa bẹ bọ̀rọ̀ gidi ká lajúlẹ̀ ká má ríran kò sẹ́ni tí ó fún wa ní ríran bọ́lọ́run Ọba Allah bá ní ká latílẹ̀ ká má gbọ́ràn kò sẹ́ni tí ó fún wa ní gbọ́ràn bọ́lọ́run Ọba Allah bá ní ká lẹ́nu ká má lè sọ̀rọ̀ kò sẹ́ni tí ó fún wa lọ́rọ̀ sọ ló fi jẹ́ pé Ọlọ́run Ọba Allah yìí náà ni ó fún gbogbo àwọn pàǹtí tẹ̀yìn kó kiri ilé ayé tẹ̀ ń pè lọ́lọ́run yẹn yóò fún wọn lọ́rọ̀ sọ lálùkẹ́ yàmà ẹ̀rí Ọlọ́run Ọba Allah fún wọn lọ́rọ̀ sọ tó bá di ní alùkìyàwó àwọn náà máa ní kí ni o innakum kafirun àwọn náà wà dojú ọ̀rọ̀ kàwọn tí wọ́n sìn wọ́n lé ayé àwọn òṣà máa sọ pé òpùrọ̀ burúkú lẹ́yìn kìíní òpùrọ̀ ní ẹni bí ní walqa ila Allahi yawma idhin salam wa dalla anhum ma kanu yaftarun àríyànjiyàn ó bẹ̀rẹ̀ wọ́n wá padà dá lámọ́ rí ẹnì kankan wá padà sọ́dọ̀ ọba tó ní wá ẹ̀rí wọ́n wá dẹni òfò pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe kíni o tí wọ́n ń sin ilé ayé mi báyìí wọ́n wá padà dẹni òfò wọ́n máa jiyàn láàrin ara wọn wọ́n dínà ara wọn ẹ dákun jàmá ṣé mo téèyàn ń ṣe tí ó sọ̀yàn dẹni ìyá gbére wájú Ọlọ́run bá ṣó yẹ kéèyàn jìnnà sí àbí ó yẹ kéèyàn jìnnà sí wàláhì ó yẹ kéèyàn jìnnà sí ṣùgbọ́n ọmọ èdè ènìyàn ọ̀tá kan ṣoṣo ń bẹ fún wa tó ṣe yí pé ibi tí ti ń dúró de èèyàn jù yàní ibi tó ṣe yí kó gọpamọ́ sí di ọmọ èdè ènìyàn jù tó tó pé kéèyàn ṣẹbọ sọ́lọ́run bá ò sí òun náà ni àṣetán wàláhì ṣẹ́tìrí gbogbo àwọn tẹ́yìn máa ń pè lọ́ta ọlọ́run ṣọ́wà pẹ̀lú ọ̀tá ilé ọ̀tá òde ọ̀tá gbangba ọ̀tá kọ̀rọ̀ ọ̀tá ibi iṣẹ́ ọ̀tá ọjà ọ̀tá nú omi ọ̀tá nú atẹ́gùn ọ̀tá nú sọ́mọ̀ ọ̀tá bí kíníkà ọ̀tá ọ̀rẹ́ ọ̀tá bí gbogbo àwọn tẹ́yìn pè lọ́ta yẹn àwọn àyẹn gẹ́gọ́ kọ́ lọ́ta yẹn tó fojú hàn jùlọ o jàmá àwọn àyẹn gẹ́gọ́ kọ́ lọ́ta yẹn tó fojú hàn jùlọ torí pé ńgbà mi ẹni téèyàn ń pè lọ́ta ẹ̀rí
ó lè má fẹ́ kéèyàn kọ́ mọ èèyàn fápẹrẹ kó dàbí ọmọ òun, ṣùgbọ́n kò túmọ̀ sí pé yóò fẹ́ ra burú tí ó ṣẹlẹ̀ sí ni kó má wàá dáàbò bò níbẹ̀. ẹlòmíì ò lè máa pè lọ́tà, ó lè jọ́ta rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ohun tí ibi tí ó ti jọ́ta rẹ̀, agbègbè bí tí ó ti jọ́ta rẹ̀ ni pé kọ́mọ rẹ̀ ṣáà má tọmọ tiẹ̀ kó o má tóhun. ọ̀rọ̀ òye, kọ́mọ rẹ̀ má tọmọ tiẹ̀ kí wọ́n wáyé kí ni kó o má tóhun. ṣùgbọ́n níbi àwọn nǹkan míì ó lè má jọta fún ẹ mbẹ, bóyá bíi kóra burú kan tó fẹ́ ṣẹlẹ̀ sọmọ rẹ̀, ó kọ̀ ṣàyẹ́dẹ́ rí pé àwọn ọmọ ìyá lágbájá ń máa rí ọmọ yín lágbájá sùdíyá lẹ́gbẹ̀ẹ́ ibì kan lálẹ́ àná tọkùnrin bíi mélòó kan máa ń gọtí àìmójútó ọmọ yẹn o, wọn gbé ẹ ṣeun. ọ̀tá rẹ̀ ló sì ń gbé, ṣùgbọ́n ọ̀tá wa tó fojú hàn jùlọ òun náà ni àṣetán. ẹ̀rí kọ́ lọ́nà bá aláṣọ fún àwọn sùúrọ̀ tó yà sí pé alam ahdi ilaykum ya bani adama alla ta'budu shaytan. ọlọ́run bá aláàní sáà ti sọ fún ẹ̀yin ọmọ ànábì ádámà àti kì í lọ pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún àṣetán. innahu lakum aduwwun mubin. torí pé àṣetán yìí òun lọ̀tá yín tó fojú hàn jùlọ. kò ṣe á ní jẹ́ bẹ́ẹ̀, ọ̀tá tó ṣe kó ń dúró dèèyàn ń bi nǹkan tí ó ń sọ̀yàn dẹ́ ní ìyá gbére, ọ̀tá ńlá ni jama. ọ̀tá tó ṣe pé ó dúró dèèyàn ń bi pé kó o ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá Allah kó o bá lè dẹni tí ó lẹ́tọ̀ọ́ sí iná gbére, ọ̀tá ńlá ni o. tí wọ́n bá ń sọ pé ọ̀tá àyàn ọ̀tá ńlá tó fojú hàn jùlọ wallahi àṣetán ni. òun lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ṣe sọ wọn pé innahu lakum aduwwun mubin. ọ̀tá yín tó fojú hàn jùlọ òun náà ni àṣetán. wa'ani i'buduni, èmi ni ẹ máa jọ́sìn fún. hadha siratun mustaqim. eléyìí náà ní ọ̀nà tó tọ́ jùlọ tó ṣe ń gbé tẹ́ ẹ bá ti ń tọ́ ẹ̀ ní parun. eléyìí náà ní ọ̀nà tó tọ́ jùlọ tó ṣe ń gbé tẹ́ ẹ bá ti ń tọ́ ẹ̀ ní parun, ẹ̀ ní problem. ẹ wá rí àṣetán tá à ń sọ yìí wallahi gbogbo ọ̀nà ní fi ń bá yọ sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lórí pé kó lè ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Allah. wallahi yóò wá máa pákéjì rẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà táwọn èèyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sùn tó sọ yí pé màálù lọ́lọ́run tòun, màálù ẹran tí ò ní làákàyè, tí ò lè sọ̀rọ̀, tí ò ní nǹkan kan tó fẹ́ dáṣe fúnra rẹ̀ débi tó yẹ kí ni ò tó ṣe fẹ́ yàn. kọ́lọ́mọba Allah kó má dà làákàyè wa rú, tó wá ṣe pé láràárọ̀ tó bá ti jí yóò máa dọ̀bálẹ̀ síwájú màálù yẹn, màálù ó máa gbẹ́sẹ̀ lé lórí, yóò tún gbẹ́sẹ̀ kó, ẹlòmíì náà tún wá yóò tún gbẹ́sẹ̀ lé lórí, yóò tún gbẹ́sẹ̀ kó. ẹni tó bá mú màálù má kásẹ̀ lé lórí ó ń bínú nìyẹn, ọlọ́run rẹ̀ yẹn ń bínú, yóò bá nǹkan ti ń ṣòwò. ó ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn ní India. àwa ní dúpẹ́ fọlọ́run bá la gbogbo ọ̀nà ní àṣetán ló fi bízì. àwa là á máa ń sinmi, àṣetán ò sinmi. ẹ̀rí àṣetán ò sinmi torí òun gbà pé nítorí tiwa lọ́rùn bá aláàṣẹ làánà òun lòun ṣe dólórí ibú. ká má gbàgbé nígbà òun náà ló kó bá baba ńlá wa tọ́lọ́run bá aláàṣẹ wa látara rẹ̀ ànábì Ádámù. òun ló kó bá ọlọ́run bá aláàṣẹ làánà rẹ̀, ó wá bẹ ọlọ́run bá Allah. òun náà mọ̀ pé ọlọ́run bá làá bẹ́, ọlọ́run bá làá sáàdì, ó wá bẹ ọlọ́run bá kìrẹ́ ọlọ́run bá o. àwọn ẹni tó torí rẹ̀ sòun dolórí ibú yìí dákun fóun náà níyànda. jẹ́ ó jẹ́ pé gbogbo wọn kóun máa yọ sí wọn lápá ọ̀tún wọn lápá òsì, lẹ́yìn wọn níwájú wọn, kóun máa rò pọ̀ mọ́ wọn nú ẹ̀jẹ̀ nú omi ara wọn. ìwọ ọlọ́run bá aláṣẹ bẹ́ẹ̀ fún mi, ó rí pé ò ní rí kankan nu wọn tí ó máa dúpẹ́ fún ọlọ́run bá. ìmà yọ sí wọn lọ́tún, ìmà yọ sí wọn lósì, ìmà yọ sí wọn wájú, ìmà yọ sí wọn lẹ́yìn. ẹ̀rí àṣetán ní gbà yọ̀ǹda dọ́dọ̀ ọlọ́run bá aláwa fún níyọ̀ǹda àbọ̀. ìyọ̀ǹda àbọ̀ wo lọ́lọ́run bá aláà fún? ọlọ́run bá aláà fún níyọ̀ǹda àbọ̀ pé waman tabi'ahu minhum waman tabi'aka minhum, gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé rẹ̀ àṣetáàní nínú wọn, òun náà ni gbogbo ohun tó ń béèrè fún yìí á fún ẹ níyọ̀ǹda kó máa ṣẹ lórí wọn. nínú àwọn ẹni tó wá jẹ́ olùtẹ̀lé àṣetán, òun náà ni gbogbo ẹni tó bá ti gbà pé nǹkan míì lágbára, nǹkan míì lọ́lọ́run tó wọn máa sìn, irú ẹni báyìí ní ń tẹ̀lé lánàá àṣetán. irú àwọn eléyìí láṣetán ti rí mú. ló fi jẹ́ pé téèyàn bá jáde láyé nǹkan méjì ni máa ń ṣẹlẹ̀ sí àṣetán. àṣetán ni ó máa dunnú tẹ́lòmíì bá jáde láyé, àṣetán ó sì máa banújẹ́ tẹ́lòmíì bá jáde láyé. gbogbo ẹni tó bá jáde láyé tó tán lórí ìmọ̀ Ọlọ́run bá Allah lọ́kan ṣoṣo, tí ò sí nǹkan mí pẹ̀lú Ọlọ́run bá tó dáa, tó ń ṣèjẹ́ ẹ̀mú fún un, tó ń ṣọ́, tó pinlẹ̀ rẹ̀ níbi àìjẹ́ nǹkan kan, tó jáde láyé lórí Islam, irú ẹni báyìí àṣetán ló máa banújẹ́ lórí rẹ̀. lágbájá dẹ̀ escape, lágbájá dẹ̀ escape.
ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá jáde láyé lórí ìmáàsìn nǹkan mí yàtọ̀ sí ọlọ́run bá tó dá ẹ tí wọ́n náà mọ̀ pọ́ùn lọ́ba tó pinlẹ̀ rẹ tí wọ́n bá bí ẹ pé 200 years ago where are you ó lè sọ ọba tó mú ẹ tó dá ẹ látara ìjẹ́ nǹkan kan ọba tó mú wa látara ìjẹ́ nǹkan kan tó wá sọ wá dẹni tó ń rí tó ń gbọ́ tó ń rò tó ń rìn tóun náà mú tó ń fún yàn tóun náà dóní làákàyè ọlọ́run bá aláṣẹ sọ wọn pé hal ata ala al-insani hinun mina ad-dahr lam yakun shay'an madhkura ìgbà kan ò ti wárí fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ni tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ò tiẹ̀ jẹ́ nǹkan tí wọ́n máa pè rárá ó jẹ́ bàbá alágbájá ó jẹ́ ìyá alágbájá ó jẹ́ bọ̀dá alágbájá ó jẹ́ àǹtí alágbájá ó jábúrò alágbájá ìgbà kan ti wá bẹ̀ẹ̀ rí fún ẹ̀. inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira. ọlọ́run bá aláà ní àwa la dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara àtọ̀ àwọn ọlọ́run bá aláà la dá yín afún ẹ lójú afún ẹ lẹ́nu afún ẹ létí afún ẹ nílàákàyè àṣìẹ lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àṣìẹ lẹ́ranko ọlọ́run bá aláà ní imma shakiran aw kafura àṣẹ ògbélé fún ẹ bóyá ó dúpẹ́ fún àwọn ọlọ́run bá àbó ṣe kèfèrí ó máa sin nǹkan mí yàtọ̀ sáwọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé kò sí nǹkan tó dùnmọ́ àṣetán nínú tó pé kéèyàn jáde láyé kó jáde láyé lẹ́ni tí ń sin nǹkan mí yàtọ̀ sí ọlọ́run bá Allah àṣetán ni ó máa dùnnú ni pé yẹ́s eléyìí ọwọ́ bá ọpẹ́ ní fọlọ́run ó fún mi lélẹ́yìí mú ẹ wá rí inú agbègbè tá a fẹ́ sọ̀rọ̀ bá gangan tó ṣe yín pé àwọn èèyàn ti fi kó sọ́wọ́ àṣetán ẹ̀rí gẹ́gẹ́ bá yìí sọ pé ẹbọ ṣíṣe ó póríṣiríṣi ọ̀nà ẹbọ ṣíṣe pamọ́ ó póríṣiríṣi ọ̀nà náà ló pín sí nínú àwọn ọ̀nà tí ẹbọ ṣíṣe èyí tó pín sí ẹ̀rí òun náà ni káwọn èèyàn máa lọ jọ́sìn fún sàárè ìmáa jọ́sìn fún sàárè nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá aláàlélẹ̀ ló fi jẹ́ pé àkọ́kọ́ nínú Islam ò gbà wá láyè ká máa sin òkú sílé torí pé ìmáa sin òkú sílé inú àwọn nǹkan tí àṣetánì ó padà lò láti fi sọ̀yàn délẹ́bọ nìyẹn láti sọ fún ẹ pé àwọn àṣà tó bá ti tako ẹ̀sìn a gbọ́dọ̀ jìnnà sí nínú àwọn àṣà tá a bá ń lẹ̀ yóò báyìí tó ṣe ń pé ó tako ẹ̀sìn Islam òun náà ni pé káwọn èèyàn gbà pé ọjọ́ Thursday òkú máa ń wálé àwọn òkú á máa bẹ léwò lọ́jọ́ kíní o ọjọ́ àlàmísì a ti sọ fún wa àṣà tí ò bá ti ta kẹsìn Islam ò fẹ́ ká tako Islam ò kì í ṣẹ̀sìn akatakítí ìmúra tá a mú láàárọ̀ yìí àṣà Yorùbá ni tó clear sí gbogbo wa Islam ò tako ò bá dábẹ́ tí ajá ò bá dábẹ́ tí màálù ò bá dábẹ́ tí ọ̀bọ tó bá ṣáà ti jẹ́ pé ṣòkòtò rẹ láṣọ kọjá kókósẹ̀ o sì wọṣọ tí ó sì gbáyà lẹ̀ tí ó sì dodo lẹ̀ lọ́kùnrin àtọ́bìnrin náà wọṣọ ìró bùbá ó bo gbogbo ara rẹ àbò lò sísàlẹ̀ ó gbé jẹ̀lẹ̀ bàbò rẹ lórí bá a láìfi bọ́ àwọn àṣà tó ṣe ń kó ta kẹsì nínú rẹ̀ ní kágbà yìí pé òkú a máa wálé ńjọ́ Thursday tó wá sọ àwọn ẹlòmíì dẹni tí ń bọ sàárè ẹ̀rí pé tíṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ sí jama wọ́n ń sá lọ di sàárè nìyẹn bàbá alágbájá o òkú ọlọ́mọ òkè ń sún o má sùn lọ́mọ o ẹ̀yìn rẹ ti ń bàjẹ́ o ẹ̀ mà dáa bàbá ń bàbá ṣe ládùúrú wàhálà téèyàn ń ṣe lé ayé yìí ó tiẹ̀ tó wàhálà èkó yìí ṣe òun ni kéèyàn tún wá kó sùn kó má sùn tẹ́tù wa máa lọ dàá láàmú tòun ti pẹ́ ni tẹ́ ẹ lọ ń pè gan ọmọ pé yàn ń pè òun wàláhì kó mọ pé yàn ń pè òun kẹ́yìn náà ti bi àwọn nǹkan tá a máa ń ṣe wò ẹ̀rí kọjọ Thursday yẹn nígbà kan bóyá sì ń ṣe ń lu òkè ìgbà yẹn làwọn elékuru máa ń kiri bóyá jọ Wednesday àbí káwọn gan fúnra wọn ṣe kuru torí wọn gbà pé èkuru àti kíni o àti oyin òun náà làwọn òkú máa ń jẹ wọn wá gbé sí ìsàárè rẹ ní ohun tó ṣe ń gbé bẹ́ẹ̀ ṣe gbé náà lẹ́ palẹ̀mọ́ rẹ̀ kó ń bẹ̀ ní ohun tó ṣe ń gbé kíni bẹ́ẹ̀ ṣe gbé síbẹ̀ náà ni wọ́n ṣe kíni o lẹ́gbẹ̀ẹ́ kó ń bẹ̀ ìmá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba nídìí sàárè nínú àwọn ìdí tí Islam tó fẹ́ ká máa sin òkú sílé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń ṣe lànàbì sallallahu alaihi wasallam ló ṣe sọ pé la'na Allahi yahudu wa nasara Ọlọ́run ọba aláàlá yahudi àwọn yahudi àti àwọn nasara
la'ana Allahu yahudi wa nasara ọlọ́wọ́n bá aláàlá àwọn yahudi àti nasara ittakhadhu qubur anbiya'ihim masajid. Kí ló fà tọ́lọ́wọ́n bá aláàbí ṣẹ́bi láwọn yahudi àtàwọn nasara òun ni pé nítorí pé wọ́n mú sàárè àwọn ànábì wọn àwọn ẹni ire wọn wọ́n mú níbi tí ó ṣe kí ni wọ́n mú níbi tí wọ́n ti ń jọ́sìn. Kò ń ṣèṣe sí Islam, kò ń ṣèṣe sí mùsùlùmí. Àwọn náà ti máa wẹ́n tí wọ́n máa pàtẹ́wọ́ tí wọ́n máa yí sàárè àwọn àfa wọn àbáwọn wòlíì wọn tí wọ́n máa yí kó tí wọ́n máa ṣàdúrà ń bẹ àti mọ̀ wọ́n. Ṣùgbọ́n ó bà ní nínú jẹ́ pé àwọn mùsùlùmí náà ṣe bẹ́ẹ̀. Láwọn tó ṣe ń pé tá a bá tiẹ̀ sọ pé mùsùlùmí ni wọ́n àbẹ́ kọjá àlà ni. Àwọn kan máa sọ pé àwọn Kọ̀dàríyà àbáwọn kinní kan Tìjàníyà ẹ̀rí tó ṣe ń pé kí ni o wọ́n máa jọ́sìn di sàárè àtàwọn kòbòrìyún nínú wọn náà ni àwọn tí wọ́n bá ń jọ́sìn fún sàárè ni wọn ẹ̀rí wọn tí wọ́n wá yí kó sàárè tí wọ́n wá mú tẹ̀síbà àbá tẹ̀síbà yóò fẹ́ gùn láti bí dédọ̀pẹ̀ mú tí wọ́n máa fà tí wọ́n máa fà kò sì sí nǹkan tí wọ́n ń fa orúkọ àjọ̀nú ni bẹ́ẹ̀ lómi inú wọn bá wá ya wèrè wọ́n sọ pé kéwú yí lórí kéwú ò kì í yíyàn lórí kò sí bẹ́ẹ̀ yóò ṣe kéwú súnnà kéwú àlùbáríkà torí rẹ̀ wá yí rárá àwọn kéwú tí máa ń yíyàn lórí bẹ́ẹ̀ bá ti rí èèyàn kan tó jà fà torí rẹ̀ wá dàrú látara kó ń fa nǹkankan kì í ṣe kéwú ẹ̀sìn ní fà kì í ṣe kéwú Kùránì tọ́lọ́run bá Allah sọ̀ kalẹ̀ fún ànábì torí pé Al-Kùránì tọ́lọ́run bá Allah sọ̀ kalẹ̀ fún ànábì ìwòsàn ni ìwòsàn fún gbogbo nǹkan ọ̀nà ni ọ̀nà ọmọ ni oríire ni èèyàn ò ní dìímọ̀ kó sorí ibú láíláí ó gbẹ́ ń tẹ́ bá ti rí tó pera ẹ̀ láàfà tó wá fa nǹkan tó rí rẹ̀ yí irú àwọn tá à ń sọ nìyẹn pé wọ́n máa lọ ń jọ́sìn di sàárè lóṣìṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́lọ́run bá aláṣẹ ní kó máa kì wá ń lọ pé òun ọlọ́run bá ṣẹ́bi lé àwọn kan lára pé kí ni o wọ́n ń jọ́sìn fún sàárè wọ́n mú sàárè àwọn ànábì wọn wọ́n mú un lọ́lọ́run níbi tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n ń jọ́sìn di sàárè náà tí wọ́n ń pe àwọn òkú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí nínú àwọn àna tí àwọn èèyàn fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá ní lànàbí sallallahu alaihi wasallam ṣe ń sọ pé Allahumma inú ẹgbàá wọ́rọ̀ hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rí tí ànábì sallallahu alaihi wasallam sọ wípé Allahumma ìdí ọlọ́run bá mi mò ń bẹ̀ la taj'al qabri wathanan yu'badu ọlọ́run bá mi dákun má ṣe sàárè mi ní ohun tó ṣe pé kí ni má ṣe é lóṣà tó ṣe pé kí ni àwọn èèyàn máa jọ́sìn di rẹ̀ wọ́n máa bọ́ ànábì ọlọ́run bá sallallahu alaihi wasallam ta ló dáa dánábì ṣé ṣéwù rẹ tó lọ́njọ́kọ́ ń di sàárè tó ń pè ó dáa tó gbẹ̀dẹ̀ àwọn sàábì ànábì lẹ́yìn tó yẹ kọ́ daràn ńlá látàyé mi báyìí lẹ́yìn tó sọ pé yóò kó tẹ̀sí bá sọ́run yóò wá gbátùpàdá ní lọ́sàn-án gan ó lè dé fìlà bíi mẹ́fà ó dé papọ̀ àfa ó lè wọṣọ bíi 10 kó wọ́ papọ̀ kó tún wá fi kíní o kó wá fi singlet lé lórí a mọ̀ pé singlet ìsàlẹ̀ aṣọ làbá ń wọ̀ sí àbí òun lè wọṣọ bíi 15 papọ̀ kó wá fi singlet tẹ́ kó gbátùpàdá ní lọ́sàn-án gan kó wá kó tẹ̀sí bá sọ́run kó wá máa ranjú ó lè rànjú kó wo sọ́mọ̀ fún 30 minutes àwọn bàbá lọ́sàn-án gan tó ṣe ń gbé èèyàn kan ò tó bẹ́ẹ̀ láti gbójú wo sọ́mọ̀ àwọn ẹni ọlọ́run ẹni èṣù tún ti rí yóò mọ̀ bá ń jẹ̀nú òun ló fọwọ́ bojú rẹ̀ ó kọ̀ gbójú sókè ti ẹni ó gbójú sókè ti ẹni àjọ̀nú ti fọwọ́ bojú rẹ̀ tó fi jẹ́ pé kí ni òòrùn fi ní wọnú ojú rẹ̀ ọ̀gá àwọn ṣéwù àwọn ẹni ọlọ́run ò wá ní wẹ̀ fún bí oṣù mẹ́fà wọ́n sọ pé àwọn bàbá wà nílé kálúà wọ́n ń bọ́ lọ́n sọ̀rọ̀ òní wẹ̀ fóṣù mẹ́fà ó ló ń bọ́ lọ́n sọ̀rọ̀ ọlọ́run ló ń bá sọ̀rọ̀ àbí àṣetọ́n ihun tá nàbí sallallahu alaihi wasallam ò ṣe lẹ́yìn tó dáa jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run bá aláà lóhun dáadáa jùlọ wa innaka la'ala khuluqin azim ìwọ ọlọ́run bá aláà ló níwà rẹ̀ jùlọ ẹni tọ́lọ́run bá aláà dálẹ́ ní rẹ̀ jùlọ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ àwọn ànábì ọlọ́run bá olóṣèlú ẹ̀ tó wá tira rẹ̀ mọ́lé tó wá bẹ̀rẹ̀ sí ní fa nǹkan kò sánàbí ọlọ́run bá tó ṣírò ẹ̀ tí gbogbo ẹni tẹ́ bá ti rí àwọn àpẹẹrẹ bú báyìí lára àwọn irú àwọn ẹni bẹ́ẹ̀ ń ṣe ní ọlọ́run má tọ́ra rẹ̀ o innal halala bayyinu wa innal harama bayyinu òdodo clear irọ́ náà clear àfikọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nù lànàbí sallallahu alaihi wasallam ṣe ń bẹ̀ lọ́n pé ìrọ́lọ́wọ́n bá mi la taj'al quburi wathana yu'badu dákun má ṣe sàárè mi ló ṣàtàwọn èèyàn máa jọ́sìn fún ló jẹ́ pé téèyàn bá ṣe ìrìn àjò lọ Mádínà níbi tí wọ́n sin ànábì sallallahu alaihi wasallam sí àwọn tí wọ́n jẹ́lé tó bẹ̀ àwọn ọlọ́pàá tíjọba kó sí ní sàárè níbẹ̀ níta sàárè ńbẹ̀ tí wọ́n ti mọ nǹkan dí tí wọ́n ti fi géètì sí láwọn tó ti lọ tí wọ́n ń ṣàlàyé wọ́n ní pé ó tí ẹ lè mọ direction bí tó jẹ́ sàárè ńbẹ̀ gangan
àwọn ọlọ́pàá sì ti wà ń bẹ̀ tí wọ́n máa lé ẹ dànù ó bá ti káwọ́ sókè tó fẹ́ ṣe kíní kan bó fẹ́ bẹ lọ́hùn di sàárì ànábì wọ́n lé ẹ pítọ̀ kọjú sí Káàbà ibi ló kọjú sí ẹ má gbéṣe elédé bí ẹ má gbéṣe elédé ta kódà níbi táwọn èèyàn kún ya pò kí ìdè gan ẹlòmíì kan tún máa struggle pé kó tiẹ̀ dé di sàárì yẹn kó fọwọ́ bá ànábì sàlẹ̀ ń bẹ lọ́hùn àdúrà rẹ̀ sì gbà pé Ọlọ́run dákun má ṣe sàárè mi ní òòṣà táwọn èèyàn máa jọ́sìn fún Ọlọ́run bá má ṣe bẹ́ẹ̀ Ànábì sàlám wá tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tó pé istadda ghadabullahi ala qawmin ittakhadhu qubur anbiya'ihim masajida ìbínú Ọlọ́run bá aláàtóbi ó gògò a máa lékún lórí gbogbo ẹnikẹ́ni tó bá ti mú sàárè ànábì wọn tó bá ti mú lọ́nà tó ń jọ́sìn fún nígbà tí ànábì sallallahu alaihi wasallam bá ní Ọlọ́run bá kọ̀ ká mú sàárè àwọn ànábì ní ohun tá a máa jọ́sìn fún ṣé sàárè bàbá tiẹ̀ tó wá mutí kú ṣé òun ló wá yẹ kó máa jọ́sìn fún yáà bàbá bàtà yẹ má sùn lọ́rùn o bàbá bàtà yẹ kó wọn náà mọ̀ polówó gbogbo nílé ayé mi báyìí bàbá rẹ tó yẹ pé kò ní kàkún sẹ́sìn Ọlọ́run bàbá rẹ tó yẹ pé kódà kò tiẹ̀ ní kàkún sẹ́sìn Ọlọ́run táwọn ànábì Ọlọ́run là ń sọ yìí yóò wá ní ẹ ṣé ìwà yàtọ̀ yas Amada Tijani kí ló fi yàtọ̀ aláwọn gbogbo wọn ọ̀dà tó bẹ́ẹ̀ di àwọn sọ àbí ànábì tọrọ ẹnu kọ kódà kó yẹ pẹ́sìn ni wọ́n mójútó lé ayé mi báyìí pé wọn ti ẹ̀ wá ṣẹ́ bọ́ wọn ò ṣe nǹkan kan lẹ́sẹ̀ sọ́nà wọn bá tòun ti bẹ́ẹ̀ náà wọn ò dá tó ọmọ níka àwọn sọ àbí ànábì níwájú Ọlọ́run àbá gbọ́n nǹkan tá ànábì sàlám sọ ni ànábì sàlám sọ pé la tasubbu ashabi ẹ má bu àwọn sọ àbí èmi o ẹ má jẹ́ kí gàràngàrà àbí nǹkan kan tì yín délẹ́bù pé ẹ máa bú àwọn sọ àbí èmi o ó ní nítorí pé kí ni làwọn anfaqa ahadukum ó ní tẹ́nì kọ̀ọ̀kan yín làwọn anfaqa ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá ná sójú ọ̀nà Ọlọ́run ọba mithlu jabalul Uhud dáàbà tẹ́nì kọ̀ọ̀kan yín ná sójú ọ̀nà Ọlọ́run ọba nǹkan tó tó òkè Uhud ní gold bóyá tàbá mọ̀ òkè Uhud ká lo Aso Rock ní Àbújá àpáta yẹn bó ṣe tó yẹn irú ẹ̀ méjì kéèyàn kó wá jẹ́ pé gold ní gbogbo rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ wípé bí èèyàn bá ná sójú ọ̀nà Ọlọ́run ọba kò lè tó múdù ẹ̀kúnwọ́ ká pawọ́pọ̀ méjì báyìí nǹkan tí ó kún náà wọ́ yìí kò lè tórú ẹ̀ nínú ohun táwọn sàhábí ànábì ẹ̀rí tí wọ́n ṣe níṣẹ́ wájú Ọlọ́run ọba tọ́lọ́run ọba aláà fún wọn ṣe torí ẹ̀ tá a bá ń sọ wípé àwọn tí ẹ̀yin ń pè tẹ́ ń jọ́sìn fún àwọn tẹ́ ẹ lọ́n pè ní sàárè ìyá Amada Tijani ṣé òkìní kan àwálù gbogbo ẹ̀ àti àtúlù tẹ́ ń pè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò dá tọmọ níka àwọn sọ àbí ànábì àṣàṣọjì ọ̀rọ̀ ẹ̀rí ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ èèwọ̀ ni ká pe àwọn sọ àbí ànábì gan nù sàárè gbà ó dà àti gbọ́ ẹ ti lọ lọ́lájà àwọn táwọn pè lọ́wájú Ọlọ́run bá ó dà àwọn la fẹ́ máa lọ pè báyìí èèwọ̀ ni ká ṣe bẹ́ẹ̀ èèwọ̀ nínú Islam torí náà kọlọmọba Allah kó dákun kó ṣàánú fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwa tó ṣe wípé àkọ́kọ́ a máa ń sin sàárè a máa ń sin òkú sílé èyí tó dáa jù fún mùsùlùmí bó ṣe ń gbọ́ yìí òun ni kẹ́ ẹ lọ wú òkú ipò ńlé ẹ lọ sin sítẹ́ lẹ́fì mọ̀ pé ibi tí àṣetán ti dúró dá àwọn ọmọ èdè ènìyàn pọ̀ nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń kọ́ṣe àwọn èèyàn ń bẹ̀ tó máa ń kọ́ṣe ègbó ẹ̀rí pé àwọn ọmọ èdè ènìyàn pápá jùlọ Nàìjíríà wáyé a máa ń fẹ́ kọ́ṣe ègbó dáadáa àbí gbogbo nǹkan tí ègbó bá ti ṣe làwọn náà máa fẹ́ ṣe kí ló dé tẹ̀ kọ́ṣe ègbó ń bi pé kéèyàn máa sòkú sílé nígbà tó yẹ pàṣẹ tá a ti dúró tì í ń bẹ ó ti dúró dè yín bẹ láti fi ṣe kí ni láti fi kó bẹ́yìn kò ní jẹ́ kọ́ṣe wọn mẹ́ẹ̀ kí ló dé tẹ̀ kọ́ṣe wọn torí pé gbogbo nǹkan tí èèyàn bá ti tó bá ti mọ̀ pé tọ̀ eléyìí ó dàbí pé nǹkan tí ó fi tirẹ̀ tí ó bá ìmọ̀hun pàdánù àlìjánná ọ̀nà tá a lè gbà mú tí ó fi pàdánù rè ẹ̀rí àṣetán ni ó dúró débẹ̀ kí ló dé táwọn èèyàn kọ́ṣe táfíríkà ò kọ́ṣe àwọn ègbó béèbó bá múra ń sìn ẹ̀fẹ̀ kọ́ṣe wọn àbí kódà béèbó ṣe ń jẹun mùsùlùmí míì gan tó mọ̀ wípé kò dáa kéèyàn máa fọwọ́ sí jẹun ní Islam yóò máa kọ́ṣe ègbó mbẹ̀ bó o bá sì mọ̀ òun ló ti mọ̀ yìí gbogbo akọ ká máa fọwọ́ sí jẹun ká máa ṣe ogun ẹ̀ níbo ló ti rí ìjọmọ́ ṣèbí ṣe èbó ni ọwọ́ tó fi ń tàǹbà yàtọ̀ sí pé Islam tiẹ̀ ní kò dáa gan kí Ànábì sàlám sọ pé ẹ má máa jẹun pẹ̀lú owó sí ẹ má máa mu pẹ̀lú owó sí àṣetán ní í ṣe bẹ́ẹ̀ ẹ̀rí kò tún bá làákà ìmú ọwọ́ tó fi yàgbẹ́ tó jẹ́ pé ńgbà mi téèyàn bá tọ́ílẹ̀tì bí èèyàn bá jẹ́ tó jẹ́ pé tọ̀jẹ̀ ní dàlámù àwọn ìgbẹ́ kan wà tó jẹ́ pé tó bá yà jama
kódà kó fọwọ́ kò ní mọ́ àbí tó bá ẹ̀jẹ̀ fọwọ́ gbolẹ̀ àbí kó fọwọ́ gbogbo ọwọ́ yẹn ló wà máa mú tó máa fi jẹun látara pé nǹkan ṣe èbó ẹ rí i pé èèyàn ọmọdé ènìyàn ò ní ṣe kí ni o kò ní jámọ̀ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ẹ rí yóò kọ́ ṣe èbó ń bẹ̀rẹ̀ ó ṣe kọ́ ṣe èbó ń bi pé àní sàárè ká máa sí sílé àmì òkú ká máa sí sílé kí sàárè máa bẹ́ ńlé àbí sáwọn èbó máa ń sin òkú sílé wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ torí náà nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń ṣe pọ̀ pẹ̀lú ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala òun ni pé ká máa lọ jọ́sìn di sàárè kápáàtì nínú àwọn nǹkan tí òkè múyàn rí ọdún ọlọ́wọ́ bá ní torí pé òkú tẹ̀ ń pè nínú sàárè yẹn òun ò mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ wàláhì kò mọ̀ pé bẹ́yàn kan ń pè òun òkú wálé ńjọ́ Thursday kìíní kan òkú kankan ò wálé ńjọ́ Thursday kò sì síjọ́ tó kù wálé òkú ẹni tó bá ti kú báyìí ó ti kú nìyẹn ohun tó kù òun náà ní ìṣẹ̀mí barzakh ìṣẹ̀mí sàárè ìṣẹ̀mí agbede ilé ayé àti tọ̀run tó bá jẹ́ pé ni tó sin lọ́hùn ni ìṣẹ̀mí ìgbádùn tí ò tiẹ̀ ní rántí pé wọ́n kàn ń bẹ nìkan bó jẹ́ pé bá a ṣe wà ń sìn náà ayé là ń ṣe yìí àmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà ló kúrò ní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láyé nígbà tó bá ti dénú sàárè bẹ́ẹ̀ náà ló kúrò ní ṣe kí ni ní òní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láyé nígbà tó bá ti dénú sàárè bí ẹni tó sùn ni oorun yẹn tún wá lágbára torí pé ńgbà míì ẹni tó bá sùn lé ayé bíbáyìí tí wọ́n bá ń lu nǹkan létí rẹ̀ àbí tó ń ṣe kankan ó lè máa gbọ́ díẹ̀díẹ̀ òkú ò ní gbọ́ nǹkan kan tó bá jẹ́ pé ní ire ni ìgbádùn ni yóò máa wà nù rẹ̀ lọ gbére ìṣẹ̀ní ayé tuntun ni títí tí ìṣẹ̀ní tí tọ́lọ́mọba aláwọ̀ fi gbé wa dìde tó bá sì jẹ́ ní ibú ni ìyà tí ò sí rù rẹ̀ lé ayé bíbáyìí ni ó máa jẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn èèyàn lọ máa ń pè ní sàárè rè tẹ́lẹ̀ náà ẹni ibú ni wọ́n látàyè ẹ̀ndẹ́ pé wọ́n ń dì pẹ̀lú rẹ̀ nù sáyé tó ń jìyà gidigidi tó yẹ kẹ́ ẹ máa bẹ lọ́n fún tó bá jẹ́ mùsùlùmí tó yẹ kẹ́ ẹ máa bẹ lọ́n fún òun lẹ́wà tó wá lọ di sàárè rẹ̀ nígbà táwọn ọmọ bá ti láwọ̀ díẹ̀ àbí nǹkan kan ṣẹlẹ̀ ó wà lọ di sàárè rẹ̀ ó máa lọ yíra mọ́lẹ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ gbàgbókù wálé subhanallah ọlọ́run dákun máa yẹ ká ṣẹ̀tàn rí wa mú àṣetán ni ó tún wá bá wọn kùn lọ́dà ọjọ́ Thursday yẹn àṣetán ni wọ́n máa fẹ́ àwọn atẹ́gùn arúmọjẹ àbí kó máa sọ òkúta sórí páànù lé wọn ní àjọ̀nú iná àwọn ọmọ àṣetán ọmọ ogun àṣetán ni ó wà dẹ́ sí wọn nígbà tí wọn nígbàgbọ́ nu Ọlọ́run yóò wà dẹ́ sílé wọn ìyẹn wà máa lọ sọ̀kò sórí páànù lé wọn bàbá ti ń bínú ẹ̀sìn sọ pé kò sókú òkè ń wálé ẹlòkú òkè ń wálé ẹ̀yìn àfáà yìí ẹlòkú òkè ń wálé lẹ́yìn tó jẹ́ pé mo orí kìíní yẹn lọ́ọ̀kan máa orí mi dìde jọyìn orí òṣèré dìde jọyìn nígbà tó nígbàgbọ́ nu Ọlọ́run olórí ńlá báwo lórí òṣèré dìde jọyìn ó nígbàgbọ́ nu Ọlọ́run ni lọ pé orí òun dìde wàláhì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tí ò bá ti nígbàgbọ́ nu Ọlọ́run wàláhì ó máa ń ṣẹlẹ̀ èèyàn kan sọ fún mi nínú àwọn ìyá àgbàlagbà kan ní bóyá bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ní báwọn ṣe jí nìyẹn lójú wíńdò ilé àwọn làwọn bá rí bàbá àwọn bàbá wọn ti kú làwọn bá rí bàbá wọn làwọn dìde báyìí lórí àwọn dìde jọyìn orí àwọn wúwo àwọn nídìí káwọn lọ ṣe sàárà fún bàbá wọn ó di pé káwọn tó dìde yẹn ó ti ń lálàá táwọn sọ pé rámọ́tà ó sì wá gbàgbé mi ó sì kàn sí mi mọ́ nígbà wọn ṣe dìde báyìí làwọn rí kíní ẹ lójú wíńdò orí àwọn wá dìde jọyìn orí òṣèré ní dìde jọyìn aṣẹ̀tọ́n ó fẹ́ bá tiẹ̀ jẹ́ nígbà tó ti mọ̀ kó nígbàgbọ́ nu Ọlọ́run ò dúró déédéé ọ̀nà mélòó là pín sí jàmá ọ̀nà mẹ́ta lọ́lọ́run bá ní kánábì sàlàyé fún apá là pín sí ọ̀nà mẹ́ta inú àwọn ọ̀nà tá là pín sí òun náà ni àlá tí àṣẹ̀tán tó gbé wá fún ẹ lójú oorun láti fi ba tiẹ̀ jẹ́ láti fi kó táyà sí ẹlẹ́sẹ̀ kó o lè ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kó o lè parun irú ẹ̀ ni irú àwọn ẹni tó ṣe ń pé wọ́n sùn wọn láwọn rí bàbá àwọn lójú oorun àwọn rí ẹgbẹ́ àwọn lójú oorun àwọn rí kíní kan lójú oorun bóyá wọ́n tó ń gbọ́rú wá sí ilé nìlọ́wọ́ pé látẹ̀lé lọ ìṣèrànù kan máa gẹ́gẹ́ wà máa gbé ìkúrú kan sí ní sàárè tọ́sídẹ̀ lọ́mọ pàjẹ́tà ni ò ní fi ẹ lọ́rùn lẹ̀ o lè stọ́ọ̀pù rẹ̀ lọ́sẹ̀ yìí kó di next week kó dé pé tọ́ ó gbáwòrán bàbá rẹ̀ wá lójú oorun rẹ̀ gba sọ̀rọ̀ àfa àwọn ló máa gbọ́ kéwú mélòó ló mọ̀ ọmọ ọdún mélòó ni ṣùdíyà òsì wàá gbàgbé mi má dá lóhùn o èmi náà wá sọ fún wọn náà báyìí pé agbára oníṣẹ̀tọ́ ní olórí ibú ni má dá lóhùn ó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni tọ́lọ́dọ̀ Ọlọ́run láti ṣàlàyé fún ẹ̀yìn òun fẹ́ bà tiẹ̀ jẹ́ torí pé kí ni Ọlọ́run ti kọ́ látara pé kí ni o Ọlọ́run bá bínú sí nítorí baba ńlá wa Ànábì Adam
torí náà gbogbo ẹni bá ń jọ́sìn fún sàárì ẹ lọ jìnnà sí o àjọsìn à ń kírun wákàtí 5 wa ò já létí àfọlọ́húnlẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣé o ti rí di sàárì bàbá rẹ tó máa ń sáré lọ́ngbà ṣòro yẹ ó lè sọ ẹ̀dẹ̀ lẹ́bọ̀ wájú ọlọ́run ọba ó tiẹ̀ ti dẹ́lẹ́bọ ni tó o bá gbọ́rú lẹ́kṣọ̀ yẹn tó dẹ̀ sùn ti ń ṣe bẹ́ẹ̀ a kì í sá lọ bá nǹkan míì nígbà tí ṣòro bá dé ọlọ́run bá aláàlá máa ń sáàdì a kì í sá lọ bá nǹkan míì nígbà tá a bá wà nínú dẹ̀ra pé kí dẹ̀ra balẹ̀ má lọ ọlọ́run bá aláàlá máa ń sáàdì nínú àwọn ọ̀nà ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bá òun náà ni máa jọ́sìn di sàárì máa bọ sàárì kọ́lọ́run bá aláà kó dákun kó má ṣe wá lọ́kàn lára àwọn tí ó máa jọ́sìn fún kan mí yàtọ̀ sọ́lọ́run bá aláà abẹ́lọ́run bá azza wa jalla wọn bá eléyìí tí a sọ yìí kọ́lọ́run bá kó dákun kó má ṣe àfihàn àlùbáríkà sí gbogbo etí tí ó gbọ́ eléyìí abẹ́lọ́run bá aláà kọ́lọ́run bá aláà jẹ́ ó ṣàǹfààní fún wọn ẹni tó sọ ọ́nà kọ́lọ́run bá aláà kó jẹ́ ó ṣàǹfààní fún kọ́lọ́run bá aláà kó má jẹ́ ó ṣe sábà bí aburú fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ìṣòro tí ó kojú wa tá a máa fi lọ sábà nǹkan mí yàtọ̀ sí ọlọ́run bá aláà kọ́lọ́run bá aláà kó dákun kó má fi kàn wá gbogbo àwọn ẹni tó ṣe ń pé wọ́n ti ń bẹ nínú àdánwò bẹ́ẹ̀ abẹ́lọ́run bá aláà kó má ṣe bá mú ọ kúrò ńbẹ̀ àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tó ti gba ẹ̀mí ẹlòmíì ká tó ṣe ń gbé gbogbo ẹ̀mí rẹ̀ kò sí ń tẹ́ fẹ́ ṣe ń wá sí tí ó fi gbọ́ abẹ́lọ́run subhanahu wa ta'ala kó má ṣe bá lé àṣetán náà kúrò nínú ẹ̀mí irú àwọn tí ló ilé ìbá ṣẹlẹ̀ sí kọ́lọ́n bá aláà kó má jẹ́ kí ayé àpadà sí ẹ̀dá kọ́lọ́n bá kó jẹ́ atán lórí Islam kó jẹ́ atán lórí ìmọ̀lọ́run lọ́kan kọ́lọ́n bá kó jọ náà nú rẹ̀ kó má ṣe wá lẹ́ni tí ó máa jọ́sìn fún kan yàtọ̀ sí Allah wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.